Africa Content TV. Ìgbéyàwó wa. Ìgbéyàwó wa. Ẹ̀yin tó lọ́tọ̀ ní ìwọ́n fẹ́ ìlẹ̀ máa tẹ̀lé. Bá ọmọ tẹ̀sọ̀. Bàbá olóyún pé ká ẹ̀ṣọ́ ìlú ẹ. Máa ní àtọ́ọ̀lì òṣàní gbogbo Amẹ́ríkà. Bàbá Adébọ́lá Ayọ́ta rí wọn gbà. Àwọn tó pé ìgbéyàwó ìgbéyàwó ìgbéyàwó. Ojú mi ò tẹ́lẹ̀ mọ́ jẹ́jẹ́ ìgbéyàwó rẹ̀ ìgbéyàwó 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 ojú mi ò tẹ́lẹ̀ mọ́ jẹ́jẹ́ ìgbéyàwó 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 ìgbéyàwó. Ojú mi ò tẹ́yìn mọ́ sọ̀rọ̀ ìgbésẹ̀ tó bẹ́ẹ̀ ìgbéyàwó 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 ìgbéyàwó. Ojú mi ò tẹ́yìn mọ́ ìgbéyàwó. Báwo ló bọ̀ṣọ́? Bàbá olùfẹ́ ìgbà ìmọ̀ṣọ́. Àwọn àna wa nìyẹn Mr. and Mrs. ọmọ tó ṣe òṣì Adébọ́lá. Adébọ́lá ní sọ pé kíkú máa ń bàrà ọ̀rọ̀ ọ̀tọ́ ni ọkọ mi. Kàrùn máa ṣe ọkọ mi ọkọ mi. Kíkú máa ń bàrà àwọn ọkọ mi ọkọ mi. Kàrùn máa ṣe ọkọ mi ọkọ mi. Ó lè máa pè pé kíkú máa ń bàrà àwọn ọkọ mi. Ami kanu ase ọkọ mi. Amina. Ọ̀rẹ́ bá ń tẹ̀lé. Bẹ́ẹ̀ni tó ní àbáyá ọkọ mi. Ibi lẹ́jẹ̀ náà bí Pasuma. Oṣù Ṣẹ́gun. Ẹ̀yà kẹ̀kẹ́ ọ̀rẹ́. Ladies and gentlemen, thank you. Commander Kobuji, who is that?
sá kéré jẹ́ àkọ́ńtì. Ààrẹ bẹ́ẹ̀ni lórí mi fún sábẹ́ ẹ̀rú dá. Èyí tó bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ àbójì. Akátá bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ àbójì. Because níbi yóò sọ mi yìí tí yóò yìí fún mi. Ó yá ká dé bẹ́ẹ̀ lọ. Got it.